Otasansan rédíò and TV. gẹ́gẹ́ bí ó ṣe jáde àti bó ṣe tẹ̀ wá lọ́wọ́ àti gbọ́ pé alákòóso ọ̀rọ̀ ọmọnìyàn àti dídín ìṣẹ́kù láwùjọ lórílẹ̀‐èdè Nàìjíríà Betta Edu tí wọ́n ló darí ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó mílíọ̀nù náírà tó jẹ́ ti aráàlú sí àpò ara rẹ̀ nìkan. Betta Edu ló ti wà ní iwájú àjọ tó ń gbógun ti ìnákúnà owó àti ọ̀rọ̀ ìwà ọ̀daràn tó jẹ mọ́ ọrọ̀ ajé lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Efcc l'Abuja. Ṣáájú ni àjọ Efcc ló ti kọ́kọ́ ránṣẹ́ sí mínísítà náà Betta Edu tí ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó dá dúró ní nǹkan bíi àná láti wá ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wá rọwọ́ lórí ẹ̀sùn dídarí owó tó tó 585 million naira sápò àsùnwọ̀n ara rẹ̀ nìkan. Owó tó yẹ kó jẹ́ ti àwọn aráàlú, àwọn èèyàn tí ọ̀rọ̀ wọ́kọ̀ rí láwùjọ ní àwọn ìpínlẹ̀ bíi Akwa Ibom, Lagos, Cross River, Ogun. Ṣe rí i pé eléyìí tún lágbára. Bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, alákòóso fún ọ̀rọ̀ ọmọnìyàn àti dídín ìṣẹ́kù láwùjọ Betta Edu tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó dá dúró láìpẹ́ yìí, ó ti wà níwájú àjọ Efcc o, tó sì ti ń kà bòròbòrò tó ti ń sọ tẹnu rẹ̀ ohun tó mọ̀ nípa ẹ̀sùn owó tí wọ́n ní ó dà sápò ara rẹ̀ nìkan ọ̀hún. Àwa fi ń dá yín lójú wípé a mú àbọ̀ àlàyé Betta Edu wá fún yín láìpẹ́ yìí lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá. Ẹ ṣáà ti máa wo ìkànnì yìí kẹ́ ẹ sì bá wa subscribe, bákan náà kẹ́ ẹ tan notification bell aago rán mi létí kẹ́ ẹ lè máa láǹfààní láti máa gbọ́ wa, láti máa wò wá lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì yìí.